ẹ̀gbọ́n wa ń rúb sáwọn ọba. Láníwájú. Okay. Because nínú àwo tí wọ́n ṣe ń sọ pé Lámídì tó jẹ́ bàbá Adéyẹmí gan àbí Adéyẹmí tó jẹ́ bàbá Lámídì gan Adéyẹmí tó jẹ́ bàbá Lámídì gan yẹn pé Aláàfin tòní wọ́n ń sọ̀rọ̀ Aláàfin àná wọ́n fi ránṣẹ́ ta fúláàfin ni ọ̀rọ̀ yẹn bí Aláàfin nú bí mo dẹ̀ ṣe kéré tó yìí èmi ni mo ṣẹ̀ṣẹ̀ lọ́ọ̀dọ̀ gbogbo wọn tí mo bẹ̀ wọ́n torí wọn fojú re wa kéwì mọ́ wọ́n ní wọ́n fẹ́ ṣe nǹkan lọ́yọ̀ọ́ wọ́n fẹ́ ṣe bóyá ọdún eégún àbí nǹkan àwọn mọ́ṣáláṣí ní wọn lè ṣe pé bọ́jọ́jọ́ kan náà bàbá láwọn nìkan yẹ kínní yẹn àwọn tún dá lẹ́ẹ̀kejì ẹ̀ tún sọ pé àwọn fẹ́ ṣe nǹkan àníkan yẹ wọ́n dá lẹ́ẹ̀kẹta tún sọ wọ́n ní ẹ̀gbọ́n wa sọ pé òun bọ̀ wá bá wọn láti Ìbàdàn wá ní Ọlọ́run sọ ọdẹ àwọn máa retí rẹ̀ so ńgbà tán yájú sọ̀rọ̀ ní sọ̀rọ̀ sí gbogbo wọn yìí now fún lọ́lọ́ọ̀lọ́ọ̀ níṣọ́ Ọlọ́run fọ̀run kẹ́ ó wá pè mí Prince oníhìn ó ló mì pé èmi àti Láníwájú àjọ ń ṣe lòdì sílẹ̀ Yorùbá à ń gbógun tọba gbogbo lémi ò lè gbógun tọba láéláé ọba ló bí mi ọlọ́mọba ni mí ó rí wáì tó fi jẹ́ kí gbogbo nǹkan tó ṣe ó ní àjọ fọwọ́ sí ni 1994 mo ṣe rìlíìsì àṣàrò ọ̀rọ̀ gbàjọba nìyẹn òun ló mú ìjà wá láàrin wa pé I must tell him ọmọ Yorùbá ni mímì lè yájú sàn bàbá mi. ṣùgbọ́n ṣáájú àsìkò yìí olóògbé Láníwájú Adépọ̀jù ti ṣe rẹ́kọ̀dù láti kí Aláàfin. ó ti kí Aláàfin tẹ́lẹ̀. kí wàá ló fàjà wọn. bó ṣe rí nìyẹn ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ lẹ́nìí ni pé if care is not taken madness wà nínú orin. Madness. ó wà nínú orin. ó wà nínú orin. kí ni madness tó wà nínú orin ni wípé tó o bá ṣọ́ra ńgbà míì tó bá dé lórí o lè kọrin búyà ìyàwó ẹ̀ tí ìwà àtìyàwó ẹ̀ bá jà ńlé o lè kọrin bú ẹgbẹ́ o lè kọrin bú délé wàhálà ló fẹ́ dálẹ̀ yìí ẹnìkan sọ fún mi lọ́yọ̀ọ́ ńjọ́ tí mo lọ sọ́dọ̀ Aláàfin torí tí n bá ti lọ ọ̀dọ̀ kábíyèsí mo máa ń lọ jẹun ládìkúta àwọn ọkà tó láàláàfin àwọn àbẹ̀ ẹni yẹn babaláwo ni mo mọ̀ lọ́dọ̀ gọ́fúnà kan ó bá pè mí Démọ́lá bó o ní ṣọ́ọ́ṣọ́ ọgbà kó bá ìsàkúmọ́ ní mi ìgbọ́ pọ́kù ó ṣọlẹ̀ tí mo ní ìgbọ́ ó ní nǹkan bí ìyá rẹ̀ ni ẹ̀gbọ́n kan ni pé wọ́n ń pè yín wọ́n fẹ́ rajà ẹ̀ sọ gbá yín o ìyẹn wá sọ pé èmi ni òun sọ fún pé ń pè mí wọ́n fẹ́ rajà kí n sọ gbá ó mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ ní bá jù yẹn lọ ó mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ ní bá jù yẹn lọ tí ṣubú bá dé báyàn oríṣiríṣi ọ̀nà ní ṣubú máa ń gbà wọ́n lọ́ọ́ má jẹ́ kí ṣubú dé bá wa. Àmín. Téèyàn bá ń kọrin kó má jẹ́ kí spirit orin yẹn kó gbé kọjá ibi tí ó bá yẹ torí ẹni tí aláṣejù máa wo kókó nídìí ìyá ìyàwó ẹ̀ ni ẹni tí ó bá dẹ̀ ti wà láyé tó bá ń wò dí ìyá ẹ̀ ọ̀nà ọ̀run ló ń wò èèyàn gbọ́dọ̀ yájú ságbàlagbà ní ọ̀rọ̀ tèmi o ibi tí ààyè ti wà láàrin wa nìyẹn. lájọṣepọ̀ kankan mọ́ lájọṣepọ̀. now sir àwọn akéwì kan wà tí ó jẹ́ pé wọ́n wà ní ìlànà kan náà pẹ̀lú olóògbé Láníwájú Adépọ̀jù àwọn akéwì kan wà tó jẹ́ pé àwọn wà ní ìlànà tí bàbá Túbọ̀sún Dádàpọ̀ wà ẹ máa là ó kẹ́ tó wá fèsì àwọn akéwì bíi Wálé Àsàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lẹ́yìn náà ẹ wà pẹ̀lú nílànà tí Láníwájú Adépọ̀jù ṣùgbọ́n Túbọ̀sún Dádàpọ̀ àti àwọn díẹ̀ tí wọn ò pọ̀ tó táwọn tààkọ́ tí mo dárúkọ wọ́n wà ní ìlànà ti bàbá Adébáyọ̀ Fálétí mo dẹ̀ gbọ́ wípé ara ohun tó dájà lẹ̀ ni pé àwọn igun kejì wọn ò kì í kọrin gbowó àbí kọrin kìyàn wípé ẹ̀yin tí igun tí Láníwájú lẹ máa ń kọrin kìyàn pé ibẹ̀ gangan ni ìjà yẹn ló ti bẹ̀rẹ̀ tó fi di pé faction wà láàrin àwọn akẹ́kọ̀ọ́. má jẹ́ kí wọ́n pajá lọ́bọ̀ fún ọ má jẹ́ kí wọ́n pajá lọ́bọ̀ fún ọ kí ló wà láàrin Fálétí àti Láníwájú Adépọ̀jù ṣé ẹgbẹ́ Alébíoṣù tí Fálétí dálẹ̀ ṣé kìí ṣe Láníwájú Adépọ̀jù ló fi ṣe máníjà ẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin wọn. mo gbọ́ pé ìgbà tí bàbá Fálétí lọ sí òkè òkun pé wọ́n wá lọ ṣeré kan torí ìtàn ilé tí mò ń sọ yìí bàbá Túbọ̀sún Ọdúnsìn ló sọ fún mi wọ́n ní pé bàbá Láníwájú Adépọ̀jù wọ́n palẹ̀ owó mọ́ wọ́n fowó gbé obìnrin.
o fẹ́ mọ pàpà tẹ̀yẹ lẹ́nu. rárá ó wà nù interview wọ́n sọ fúnra wọn ni. àwa ṣáà ń ṣe kinní yẹn lọ nígbà tí Lárẹ̀wájú Adépọ̀jù wá join kinní ó lọ sọ fún Fálétí pé ọmọ Ọ̀yọ́ lòun. Ọ̀yọ́ dẹ̀ ni Mr. Fálétí. In fact he was preferred sí mi torí mi ò kọlà òun kọlà. ìyẹn Lárẹ̀wájú. níbo tí lọ́mọ Ọ̀yọ́ lòun lọ́ba fi ṣe mánéjà lórí mi. inú bí àwọn artist gbogbo tó wá láti ara. inú bí àwọn Ìṣọ̀lá Ògúnṣọlá inú bí àwọn Ṣẹ́gun Olùbùkún àwọn Olúyọ̀lé tíátà wọ́n bínú tán yarí pé mo ní ẹ má jà ẹ jẹ́ kí a máa ṣiṣẹ́ lọ mánéjà ó fira rẹ̀ hàn. àwa wà ní atọ́ lọ síbì kan nígbà míì tá a bá lọ tọ̀ bẹ́ẹ̀ owó máa ń tán gbà míì tá a bá tà dáadáa owó máa ń tán. ṣé bàbá wọn bá yín lọ sí tọ̀ ni. bàbá òkè ń bá a lọ sí tọ̀ torí òṣìṣẹ́ ìjọba ni. then ó dé time kan tó travel tó lọ sí Holland níbo lọ sí Holland kò sówó torí gbogbo owó ti tẹlifíṣàn tá a bá gbà chẹ́ẹ̀kì ni a máa san sínú àkáǹtì kan ni kò dẹ̀ sí bá ṣe lè gba owó nígbà tí àfi tó bá dé so àwa há sí Ìjẹ̀bú Òde kò sí owó tá a máa fi wálé then pósítà wa tá a máa ń lẹ̀ káàkiri pósítà tún ti tán mo bá lọ bá bàbá Odùtọ́lá Adépọ̀jù obìnrin kan wá bá wa ó wá láti ìlú òyìnbó náà fẹ́ ṣe tíátà wọ́n pè ní Mrs. Ọjọ́mọ Oǹdó kan báyìí ni ìyẹn lówó díẹ̀ lápò lóun àti Adépọ̀jù bá ń gbéra wọn káàkiri wọ́n ṣe abandon wá sí Ìjẹ̀bú Òde ni manager bá abandon group ló bá lọ wọ́n bá fi wálẹ̀ sí Ìjẹ̀bú Òde mo á wò kí la ṣe fẹ́ kúrò ní Ìjẹ̀bú Òde mo bá lọ bá bàbá Odùtọ́lá mo kọ́ lọ bá àwọn social teachers wọn wọ́n ní a ti ṣeré fún wọn lọ́dún yìí pé àtúndé ìtúnyà ṣe mí kankan mo ní àlówó lọ́wọ́ àdẹ̀wọ́ náà ẹnìkan ló wá ṣòfò fún mi ó ní kí n lọ bá bàbá Odùtọ́lá so n bá lọ bá bàbá n bá dọ̀bálẹ̀ n bá sọ fún wọn pé bàbá a há sí Ìjẹ̀bú Òde a lè sọ fún ẹ kékeré yá wa lówó torí kò sí ní tá a máa fi san a bá dé kẹ fún aláyè ká ṣeré fún àwọn stúdẹ̀ntì yín iye owó tá a bá rí a lè fi wọ mọ́tò a máa lọ sí Ìbàdàn kankan àwọn bá ní ká lọ pé social prefect wọn àti teacher wọn wà lábá lọ pé wọn àwọn yẹn ní ìwẹ̀ wọn náà sọ fún àwọn náà sọ pé wọ́n ti ṣeré fún àwọn ọmọ pé owó tó dẹ̀ kù lọ́wọ́ àwọn ọmọ tó máa fi wọkọ̀ lọ lé ní ọdídé ìlú kù lọ́wọ́ àwọn ọmọ nísìn bàbá ní ìwẹ̀ ẹ̀yẹ kan lọ ṣe wọn bá tán lè ṣe kí n tán bá rí bẹ̀ láti tẹ́ wọn lọ́rùn náà bá fún wa láyè ká dẹ̀ máa ṣeré yìí nísìn ọ̀la nítorí àwọn ọmọ máa gbọ́ dídé lọ́túnla so lọ́la tàbá tètè darí dé school lọ́jọ́ yẹn wọ́n ti sáré to table wọ́n ṣe everything tí ó bá dẹ̀ ti di at the dot of 7 o'clock tí bàbá yẹn bá ti jókòó nù hall báyìí eré gbọ́dọ̀ bẹ̀rẹ̀ Adéọlá Odùtọ́lá so a ti débẹ̀ láti nǹkan bí aago méjì káwọn student yẹn lè máa rí wa nù hall nínú ọgbà káwọn náà pé àwọn eléré yẹn ti dé so àjọjẹ̀kọ tán ṣàfù wọn nírọ̀lẹ́ ọjọ́ yẹn ni àjọjẹ̀kọ tá a jẹ gbogbo ẹ̀ so àti to stage wọn àti ṣe àwọn náà ti help wa àwọn ti to stage fún wa ṣe àwọn student yẹn dẹ̀ ra ticket wọ́n dẹ̀ pọ̀ ṣẹ́bó ti di 7 o'clock báyìí náà sọ wọn bẹ́ẹ̀ bàbá ti dé o bàbá ti jókòó báyìí akànbẹ̀rẹ̀ eré ni làbá ṣeré meanwhile ká tó lọ nígbà tí mo lọ bá bàbá tí bàbá ti ní kán fún wa ní ààyè láti ṣeré yẹn lọ́la màmá kan tá a dé síbi ilé wọn a wá lọ báyà yẹn pé kó jọ kó bá mi fún gbogbo wa lóúnjẹ àwìn ara oúnjẹ àwìn lọ́wọ́ ẹ̀ mo ní kó fún everybody ní oúnjẹ sísì. mánéjà tẹ́lẹ̀ ti lọ. mánéjà ti lọ àárí mánéjà wọn àti ìyàwó ẹ̀ bá lè ẹ̀ ní kádẹ́pẹ́ so mo ní kó fún everybody lóúnjẹ sísì so àwọn ẹlòmíín nínú àwọn èèyàn wa wọ́n ní kán fáwọn lóúnjẹ kọ́bọ̀ 5 kán fáwọn ní sìgá kọ́bọ̀ kọ̀ọ̀kan oníkàkú ṣàgbà tó fẹ́ jẹ ìyá ẹ̀ wá gba ìlú wa kan àfìlù dúró àfìlù dúró so la bá lọ bá a ti débẹ̀ báyìí léré bá bẹ̀rẹ̀ nígbà tá a parí eré bàbá kan fún wa ní envelope yẹn $1 Guinea ni bàbá fún wa lápò ara tiwọn lápò ara envelope tiẹ̀ tó fún wa $1 Guinea that is 1,001 no £1 1 shilling
Only 1 guinea. 1 guinea ńgbà yẹn, 1 pound 1 shilling òní 1 guinea. Bàbá fún wa ní 1 pound 1 guinea 1 shilling. Inú wa dùn, bàbá wa jáde lọ. Wọ́n bá ka owó. Nígbà tí wọ́n ka owó, tí wọ́n yọ percentage tí wọ́n máa yọ fún social kìíní ní school, wọ́n bá fún wa ní 8 pounds something. Ìyẹn náà pọ̀. 8 pounds. 8 pounds ní ìsìn, tẹ́ bá fẹ́ wo 8 pounds ní ìsìn, you be talking about about 50 to 60,000 naira báyìí. Now, tá a gba owó yẹn, inú wa dùn táwọn social prefect wọ́n yọ owó tí wọ́n ti yọ, wọ́n kó yòókù fún wa. Àwa fi 1 guinea tí bàbá kún un, a ní 9 pounds something. So wọ́n ká ní owó ìsìn ó ń lọ sí bíi close to 100,000 lọ́wọ́ yìí àbí bíi 70,000 naira. Jù bẹ́ẹ̀. Jù bẹ́ẹ̀. So mo bá délé, nígbà tá a délé yẹn, ìyá olóúnjẹ ti sùn ọkàn làbá jìyà. Ìyá ni èmi sọ fún ọ ṣe kí ni mẹ́sùn orun kùn mí ṣe. Ní màmá yẹn bá ní òun ti sùn, òun ò lè ṣe kíní kankan. Ọkọ ìyá yẹn ló wá jí, ọkọ ìyá yẹn ló wá súnmọ́ wa, ló ń dáná láti làwọn náà bá kúkú súnmọ́ lájọ dáná àtẹ̀bà àti ìwẹ̀. Ọkùnrin yẹn wọ́n ń bu ẹ̀bà fún wa. Eventually ó lọ jíyàwó ẹ̀ pé òun ò mọ bó ṣe ń bu ọbẹ̀, wọ́n á bọ ọbẹ̀, wọ́n fún wa lóúnjẹ kankan. Àwa san owó tá a jẹ màmá, a gba ìlú wa tó gbà sílẹ̀, àgbà early in the morning, a lọ pe mọ́tò ní gáràjì, a bá dorí kọ Ìbàdàn, a bá ń bọ̀ ní Ìbàdàn. So bá a ti dé Ìbàdàn, ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo kọ́kọ́ yà sí. Ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn wà ní Yemẹtu, publishing house kan báyìí tó wà ń bẹ̀ ní Yemẹtu. Láti lọ tẹ pósítà. Pósítà ni mo kọ́kọ́ lọ, wà lọ ra ríìmù méjì. Ríìmù kan contains 500 sheets of paper. Mo bá ra ríìmù méjì pé kán bá print pósítà, mo sanwó, wọ́n lọ ra ríìmù méjì, wọ́n bá tún kó owó yòókù. Mo fún àwọn boys lówó oúnjẹ, mo fún oníkàkú lówó, mo bá tún lọ dà sínú àkáǹtì tá à ń dà sí. With joy wípé owó tí mò ń kójọ tí bàbá Fálétí bá dé, ó máa rí owó pín fún gbogbo wa dáadáa. Àṣé ọ̀tọ̀ ní àkáǹtì tí bàbá Fálétí ṣí fún wa. Àṣé ọ̀tọ̀ ní àkáǹtì tá à ń da owó sí. Tẹ́lẹ̀. Àkáǹtì táwọn ṣí fún wa kan tó lọ, ọwọ́ Adépọ̀jù ní nọ́mbà yẹn wà. Òun lèmi ń kówó fún. So nọ́mbà yẹn là ń da owó sínú ẹ̀. Àṣé bá ti ń da owó sínú ẹ̀ lòun ń jò. Gbogbo táyà tí wọ́n bá ò sí lé. Owó tẹ̀yìn pa yẹn. Owó tá à ń pa tá à ń kó sínú àkáǹtì yẹn. Ṣe lòun ń jo ló ń jo owó yẹn. Nígbà bàbá wa dé, mo retí kí bàbá fún wa lówó. Bàbá ní owó dà. Wọ́n lọ sí báǹkì, wọ́n ní wọ́n sọ pé kò sówó kankan bẹ́ẹ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Inú wa bí mi ò wojú bàbá rí. Mo wá bínú, mo bá gba ilé mi lọ. Ilé mi ò dẹ̀ jìnnà sí tí wọ́n lókè Yemẹtu yẹn. Yemẹtu yẹn lẹ́jọ́ ń gbé. Àwọn ń gbé lórí títì ń bí. Èmi ń gbé nínú lọ́hùn lókè níbi chọ́ọ̀chì Catholic yẹn. Èmi ń gbé. Mo bá gba ilé mi lọ jókòó for 3 days, mi yọjú sí wọn. Màmá Mr. Fálétí ló wá bá mi lé. Màmá tó bí wọn. Màmá ló gbé gàrí wá, mú ṣúgà, kúlíkúlí, wọ́n tún ra géṣà, gbogbo ẹ̀ bá mi wá ní ìwà àtọ̀gá rẹ̀ ń jà. Mo wá gbalé jókòó, yọjú mọ́ nǹkan. Mo ní màmá kí n máa ṣe iṣẹ́, kí wọ́n á máa pa irọ́ fún mi pé kíní kan. Ṣé nítorí pé mi ò kọlà? Àṣé gbogbo time yẹn, ọ̀gá ṣì ń ṣe investigation káàkiri. Ọpẹ́ lọ́ọ̀yà, kí ló kọ lọ́ọ̀yà Yemẹtu yìí? Òun ló bá rin gbogbo kíní yẹn tó fi get to know the account tí à ń da owó sí. And he saw everything. Bá a ti ń sanwó síbẹ̀, déètì tá à ń sanwó, everything. Wọ́n fún ní statement of account rẹpẹtẹ tí Adépọ̀jù tó lọ ṣí lórúkọ ààrẹ tó dẹ̀ ń gba owó yẹn. Ṣé ẹ ti confront láàrin iwájú Adépọ̀jù rí ọ̀rọ̀ yìí? Òun gan ti wá bá mi tó ń bẹ̀ mí pé tó ń sọ pé òun ti sọ pé
mi ò lè rí nǹkan kan lọ́dọ̀ Fálétí nígbà tó ní accident burúkú kan báyìí ní usage tó ń sọ pé kí ni mo fẹ́ rí lọ́dọ̀ Fálétí tí mo sọ pé kí n jẹ́ kájọ rìn papọ̀ kí n ti lówó kan tó dé nǹkan kan mo ní fi kọ́ mi nínú ilé tèmi nídìílé mi I can't do n tó díjà èmi pẹ̀lú ẹ̀ sílẹ̀ tí a fi jọ rẹ̀ mọ́ nìyẹn. orí tèmi fẹ́ sọ